أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين فبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على نور الأنوار صلى الله عليه وسلم وسر الأسرار والترياق الأغيار ومفتاح باب اليسار سيدنا محمد المختار صلى الله عليه وسلم وعلى آله الأطهار وأصحابه الأخيار والتابعين بإحسان إلى يوم الأخبار. آمين. gbogbo ẹni tí ó bá wu òun náà kó òun náà ní àtibọ̀tán tó dáa báyìí níbi tó wà yẹn lẹ́ẹ̀kan náà fẹsẹ̀ lélẹ̀ kó pariwo Allahu Akbar. Allahu Akbar. ẹni bá wí dáadáa tí n bá gbọ́n bí kò ní kánjú kú. Allahu Akbar. ẹni bá yòǹbó ànábì dáadáa kò ní wu ọmọ rẹ̀ ń wèrè. Sallallahu alayhi wa sallam. ẹ yòǹbó rẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ tún wí lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ àjòkó dáadáa. Ayakumullah. mo fi asalatu anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. màá kàn dárúkọ àwọn àgbàlagbà bíi méjì sí mẹ́ta ó wá pọ̀ jù mẹ́rin lẹ́yìn tó já sí wípé wọ́n kọ́ mi bẹ́ẹ̀ kò sí nínú àṣà mi kí òde pé èèyàn ńlá wá kí wọ́n á ní kémi náà sọ̀rọ̀ níwájú ẹni yẹn kì í dùn mọ́ mi torí pé ọ̀rọ̀ lágbára ẹnu wa sì dùn ju ara wa lọ. mo ti ṣe àdísù lifti táyìgì lóde kan táfò níwàásí bínú lọlé ó ní ẹ ṣe pé ẹni yìí níwàásí kí ni wọ́n á ń bẹ ẹni tí gbogbo ayé mọ̀ náà ni ẹni tẹ lọ ń fún ládísù lifti táyìgì kí ló ń wá sọ. so tán bá ti pé èèyàn ńlá wá sóde bí wọ́n ṣe pé bàbá wa maulana asheikh alhaj abdulwasin waliyulayi atayishi ajakmali. Adamallahu hayata sheikh. ẹni bá wí dáadáa irun rẹ̀ ò ní ta kókó. Adamallahu hayatahu. ẹ ní máa padà sí ibú bàbá. Àmín. ọlọ́run máa ṣàlékún fẹ́dọ̀ àti karama. Àmín. gbogbo àmọ́ ń tẹ̀lé yín ẹ kú ogun ẹ̀sìn ọlọ́run ní jẹ́ kú sọ́nà bíi èéfín. Àmín. mo kí bàbá wa ọlọ́kọ́. Adamallahu hayatahu. bàbá àgbà dọ́kítọ́r wọ́n ṣà ń kọ́rẹ́tì mọ́mọ́ àríṣekọ́lá lórí ọlọ́kọ́ yẹn àwọn ń pè ní ọlọ́kọ̀ ó jọra wọn ní kíkọ́lẹ̀ o. Yorùbá. èèyàn lè fi òjò pé òjò èèyàn lè fi ọmọ wẹrẹ pé ọmọ wèrè èèyàn lè fi agodi géètì pé agodi gàté Allah. èèyàn lè fi ìyá ajé pé ìyá àjẹ́ Ó dorí wíwọ́. ó dorí wíwọ́ bí lábàgán bá débi tí wọn mọ̀ pé wọn ò ní wọ wọn àfilẹ̀ ìwọ bá ti rí kọ́ máa ṣe ra rẹ̀ nu géwù. bí ọkọ bá wá ṣiṣẹ́ dáadáa àwa lè fi owó rẹ̀ ra ọkọ̀ bàbá pè wọ́n ní bàbá ọlọ́kọ̀ náà ó tún dà bẹ́ẹ̀ àtàyè ṣe sọ pé adamallahu hayatahu. Adamallahu hayatahu. mo kí bàbá wa ọlọ́kọ̀ Adamallahu hayatahu. ẹ ní máa padà sí ibú. Àmín. mo fẹ́ wá Sheikh Adam mo fi wọ́n kí yín. Tagamadahu. mo kí bàbá wa àgbà bàbá wa Kéwúgbèmí láti ìlú Ìlọrin ẹ ní parẹ́ láéláé. Àmín. àwọn ajagun ẹ̀sìn nìyẹn ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. Àmín. ọlá Muhammad Rasulullah lẹ́yìn tí ò ní gùn púpọ̀ sáadálà. Ayakumullah. maulana asheikh alhaj abdulkadir ibrahim bukhari adoktor. Adamallahu hayata sheikh. wí dáadáa bẹ́ẹ̀. Adamallahu hayatahu. àti maulana asheikh alhaj ahmed ibrahim bukhari al-mukhtar. Adamallahu hayatahu. wàá rí i pé mo bẹ̀rẹ̀. Ayakumullah. baba al-mukhtar ní kí n jókòó mẹ́ẹ̀lẹ́ kan mo á ní mi ń gbúdọ̀ jókòó ti doctor
torí pé àwọn náà ni wọ́n kọ́ wa ní gbogbo ń ta ké. Allah, Allah. kò mí ń rábọ̀ wọn lọ́rùn o ìtàn tí ó dàrú ni. àwọn ní kí n jókòó tì wọ́n àṣé bí ọmọ téèyàn tọ́ bá soríire tán ọ̀tún gbọ́dọ̀ bínú ẹ̀ mọ́. Allah. tọ́ bá ti bínú ẹ̀ gbogbo tí wọ́n náà bí lọ́mọ ayé ọmọ wò wọ́n wèrè ni. Allahu akbar. baba Dr. Adamallahu hayatahu. Haratul Afukari ẹ ti da ogun ayé láàmú. Haratil afukaru fi kudrati man. kódà àwọn òkú ọ̀run gan ń bára wọn jà lọ́wọ́ báyìí. Haratil afukaru fi kudrati man. bàbá mi tó ti kú ti pẹ́ ń fẹ́ pé ránṣẹ́ sọmọ rẹ̀ láyé pé ọmọ yìí ò ní kúre. Qad hadana subulana azza wa jalla. ẹlòmíín náà ń bira rẹ̀ léèrè pé kí ló dé tọ́mọ tèmi náà ò ríru eléyìí ṣe fún mi. Haratil afukaru gbogbo làákà ìlú dààmú. fi kudrati man. ẹ lọ lákìyèsí tọ́lọ́dẹ bá lé ẹran wọgbó tó bá ti lé débi tí ó mọ̀nà lé mọ́ yóò padà. torí tó bá lé jù tó bá pa ẹran yẹn inú gbólóhùn náà ó kù sí pẹ̀lẹ́bi. Haratil afukaru fi kudrati man. Qad hadana subulana azza wa jalla. gbogbo àwọn àlejò tẹ́ ń gbà láti jẹ ẹ̀rín àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wa ń gbé wá olùyà oníyà wèrè. Haratil afukaru fi kudrati man. àwọn ẹjẹ́ á lọ wò ó bó ni wọ́n ti ṣe ta ló bá wọn ṣe àwọn náà wá. Haratil afukaru fi kudrati man. àwọn ti gbàgbé pé wọ́n lè jọ bí wa bákan náà àmọ́ nǹkan ṣe é lẹ̀ fún oníkálukú ló jura wọn lọ. Qad hadana subulana azza wa jalla. bẹ́ẹ̀ yóò bá dààmú ni kó pe eléyìí lóògùn bàbá kí ó gbè mí àṣejẹ wo lè yóò jẹ tí ó gbèrú eléyìí kalẹ̀ ọ̀ọ́kàn lọ wú nínú ẹ máa gbé mọ̀ ń sọ lẹ́ẹ̀kan pé àwọn èèyàn mọ̀ tàtinú gba ọgbẹ́ Allah, àwọn sickness àtinúwá tí ò ní hàn síta Allah, Allah. lẹ́yìn kéèyàn máa wo eléyìí kó máa wo àná kó wá fi gbogbo ẹ̀ sábẹ́ pé alhamdulillahi Rabbil alamin. gbogbo oníkálukú náà tó wà láyé jama sọ pé naam Na'amu. wí dáadáa ń bí tó wà yẹn. wọ́n ní bàbá wa Sheikh Ibrahim Bukhari wọn kì í jẹun tán nígbà tí bàbá ń bẹ láyé àbẹ̀kọ́ ni Imam Adéṣekọ́lá wí ni wọ́n ní bàbá bí wọ́n bá ń jẹun wọn á jẹ́ kù wọ́n á gbé fọ́mọ ọlọ́mọ dákun ìgbà tí wọ́n fún wọn ń tèkèwé kí ló dé tó gba rọ́bà lára rẹ̀ tọ́jú kenu tó gbèdélé ìwọ jẹun tán lóde ìwọ tó jẹun títí tó lè fún mùsùlẹ́jà ìwọ tó musan títí tó tún jẹ èpo mọ́ tẹ́ran wá yanjú mọ́ pé ọmọ ní kúure Haratil afukaru fi kudrati man. Qad hadana subulana azza wa jalla. gbogbo ẹni wọ́n fẹ́ ṣẹ́kù kó sọ pé naam Na'amu. ẹ̀rí bẹ́ẹ̀ dáadáa gbogbo ẹni bá fẹ́ ṣẹ́kù láyé má jẹ́ tán kí ni mo wí Má jẹ tán. ìwọ náà jẹ́ kù ẹrú ọlọ́run kan lọ bá àfa kan baba Gbal Mukhtar ẹ bá gbé mo ní mi lágbájá níwájú àwọn ńláńlá báyìí torí mi gan fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa táyé ṣe mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn kò dẹ̀ sínú àṣà mi kí n mọ gbọ́ wá sí wá sí ó máa ń dà mí lára láàmú kì í fún mi ní inspiration láti lè wo tíra wàlíyú ọlọ́run kan ọlọ́ọ̀bá àfa náà ó ní òun síìnì àwòsíìnì sọ fún mi bìṣẹ́ àn ló wá pé sáàdù mi ń jẹ́gi Hayakumullah. mi ń jẹ́gi o Bi shay'an. ó ní àwòsíìnì Bi bìṣẹ́ àn shay'an. bó ti wí nìyẹn Allah. àfáàyàn wá wo báyìí ó ní túntọ̀ sọ yẹn sọ ó ní kúlùtù àwòsíìnì bìṣẹ́ àn Usini bi shay'an. àfáàyàn tún wá mi rí ó ní tún sọ ó ní àwòsíìnì bìṣẹ́ àn àfáàyàn wá mí kan lẹ́ pé súnmọ́ bí alayka bil hasana wa alayka bi kasril hamza ó ní dákun tó Ọlọ́run lọ múra síṣẹ́ dáadáa sọwọ́n hamza tó lọ gbé wàhálà fún lókè yẹn dákun bẹ̀rù Ọlọ́run dákẹ́ sọ̀rọ̀ rẹ̀ padà fi padà sáàyè rẹ̀ mọ́dàyé hamza yẹn náà rú ṣe dáadáa fóun náà gbogbo ọmọ ọlọ́mọ tá bá kó tiẹ̀ nìkọ̀ọ̀kan wa ìwọ náà máa ta ayé wo bálùkì àmọ̀ rẹ ó ti rí lónìí Allah. bí wọn náà bá fẹ́ láti bọ̀ tán dáadáa báyìí lọ ṣiṣẹ́ oníṣẹ́ fi iṣẹ́ tiẹ̀ lẹ̀ Ọlọ́run ló ṣiṣẹ́ tiẹ̀ náà subhana rabbika. Rabbil izzati amma yasifun. ẹ gbọ́dọ̀ ń tóbi Allahu akbar. ẹ tún gbọ́dọ̀ ń tóbi lẹ́ẹ̀kan sí. Allahu akbar. abáwa Sheikh Almintik Adamallahu hayatahu. ẹ ti sọ eléyìí ẹ sọ dáa
ẹ sì sọ̀sọ̀kúsọ mo fetí kan Sheikh al-Imam Kun Fayakun lẹ́ẹ̀kan mo ní al-mintik mintikun kama tasamma aw kama talaqab so ọlọ́run kẹ́ wọn púpọ̀ tán bá wá sọ́dọ̀ wa bí wọ́n ti máa ń milẹ̀ náà nù tí wọ́n bá gbá máìkì mú ẹ sì dákẹ́ ẹ fẹ́ mọ datọ́ tí ètè ò bá dúró lẹ́nu dáadáa èyí ò fẹ́ mọ wà tọ́ ọlọ́run tó ní kẹ́gbọ́n bérebére ọlọ́run má tún jẹ́ dagọ̀ mọ́ ẹ ṣe àmì fún wọn jẹ̀mọ́ wọ́n wá níjọ́ Thursday wọ́n tún wá fájà wa pẹ̀lú huduru lónìí ọlọ́run dákun bá wa san yín lẹ́san rẹ̀ bàbá akéwògbèmí náà wá níjọ́ Thursday mo ti sọ lẹ́ẹ̀kan wọ́n tún wá Friday wọ́n tún wá lónìí bàbá akéwògbèmí táyọ̀ fi tán ẹ̀ ní parẹ́ tẹ́ ẹ bá tún lò pẹ́pẹ́pẹ́ tẹ́ ẹ bá tún lọ ẹ̀yin yóò tún máa dáa yóò dáa bíi ti bàbá Ibrahim Bùràká yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ wala hawla wala quwwata illa billahi àwọn ni wọ́n sílẹ̀ ń jẹ́ òní tọ́ ọba mọ̀ wọ́n wọ́n ti Amẹ́ríkà bàbá akéwògbèmí ó ti pẹ́ kì í sòní ọlọ́run kẹ́ wọn dáadáa ọlọ́run ò ní padà lẹ́yìn yín láéláé mo fi àsìkò yìí mo kí ìyá wa alájà wa Olúrẹ̀mí Gold láti London ni wọ́n ti wá recognize the presence wọn àmọ́ pàtàkì yín wọ́n ti dé ti pẹ́ o àwa ni kí wọ́n jókòó nu mọ́tò káwọn bàbá Al-Mukhtar fi dé wọ́n ṣẹ̀ wá jáde ọlọ́run já rí yín pẹ́ ìpadà yín ọlọ́run jó já sí rọrùn mo kí àwọn màmá wa alájà àgbà tí wọ́n jẹ́ suita àti bàbá wa Sheikh Ibrahim Bukhari Mbembi. Masha Allah. ìyá wa tí wọ́n jẹ́ darling ọ̀ní suiti fún bàbá wa Sheikh Ibrahim Bukhari. Masha Allah. wọ́n Mbembi bí wọ́n ti wá wà ní ìyá wọn nífa alájà ní pọ̀pá pé ẹ máa bọ̀ màmá lọ Mọ́kà lọ́dún tó lọ gbogbo iṣẹ́ wọn ṣe é tán ni a sì gba ṣíà fún wọn tí wọ́n fi ṣe gbogbo ń tẹ́ ṣe tán ń tẹ́ ṣe pamọ́ lọ́lọ́run tú nígbà tí bàbá lọ tán yìí abẹ́ ọlọ́run kó jẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ̀ ní fi ìnira ẹ̀ ní fi jẹ oúnjẹ ọmọ ọlá Muhammadu Rasulullah mo kí àwọn bàbá wa gbà.